wasn't born on 1990. My wife was born. Kábíyèsí, His Royal Majesty Ọba Síkírù Adétọ̀nà Ọ̀pápá II, the brandest new Grand Commander of the Order of the Niger, as pronounced by His Excellency, the President and Commander-in-Chief of the Armed Forces, Asiwaju Ahmed Tinubu, to whom we are eternally grateful for this very distinguished honor to the Royal Majesty. Kábíyèsí, we are going to call this your cake. Kábíyèsí, call this cake. Please, I'm very mindful of the very extensive protocol. But like I said, this is not a speech. Okay, yellow. Sama, they are already moving forward. I'm moving forward. We give all the glory to the Almighty God. For 90 impactful years. We are going to hold this cake. This is a double celebration. 64 years on the throne, 90 years and 1 day. Because Kábíyèsí was 90 years yesterday. We will spell Kábíyèsí's name. So this is going to be a spell checking and testing exercise. We are going to spell Kábíyèsí's name. Kábíyèsí's name is Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà. But that is Kábíyèsí's name. Is that correct? Kábíyèsí mo bá sá. Ṣé mo bá? So everybody, give me a K. Give me an A. Give me a Y. Give me an O. Give me a D. Give me an E. Give me another A. Give me a D. Give me an E. Give me a T. Give me an O. Give me an N. And finally give me an A. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Kábíyèsí, on behalf of my family, all your children, I don't know how many other 90-year-olds are in this hall, all of us are below 90, all the people and government of the state, we wish you many happy returns. We pray the Almighty God for you to preserve your life to see many, many more years. We pray the Almighty God for you to give you the grace to continue to make impact. For you to see your children's children to continue to fulfill destiny. All in Congratulations to Kábíyèsí, the Akujale of Ijebu-Òla, the Ọ̀gbágbá II, and paramount ruler of Ijebu-Òla, Ọba Dr. Síkírù Adétọ̀nà, on the occasion of his 90th birthday and 64th year on throne. Kábíyèsí o.
Will be coordinated by Princess Toyin and Jason. Royal Prince and Princesses in the house, please come out and sing for Kabiyesi to celebrate this 90th birthday of an iconic. Orúkọ mi ni Ọba Abdulrasheed Ọmọ́táyọ̀ Kọ̀sí Sàlámì Ṣadé Irin of Ìṣọ̀yìn. A kí bàbá wa Àwùjalẹ̀ tí wọ́n kú ọdún, wọ́n kú ìyèdún. We wish him many happy returns of the day, long life and prosperity. Bàbá túbọ̀ pẹ́rẹ́ ni o nínú àlàáfíà. Thank you. Hip hip hip, hooray! Hip hip hip, hooray! Please, can we sing Daddy's song? Arasun, Atẹ́gùn fẹ́, ìjìjà kò gbé wa lọ, ó yẹ ká dúpẹ́, ó yẹ ká dúpẹ́, ó yẹ ká dúpẹ́, Arasun, Atẹ́gùn fẹ́, A big thank you to the prince and princesses and to all grandchildren of Kabiyesi. That was a beautiful song. Thank you. Thank you. Thank you. Aṣíwájú ọ̀nà fọwọ́pọ̀, aṣíwájú ọ̀brẹ́mọ, thank Wasiu Ayinde Marshal is on the bandstand and you'll be music. Ọba mi kìkì Kábíyèsí mo ṣàjẹmúwò ìṣẹ́ṣẹ́lẹ́sì lọ́gbọ̀lọ́gbọ̀ Abíọ́dún ọmọba akẹsànfàyè ọ̀tẹ̀lì dàpọ̀. Ọba mi kìkì gómìnà ìpínlẹ̀ Ògùn olóṣàjẹ̀bù gbogbo aláyé láti ilẹ̀ Ìjẹ̀bú wọ́n kí àwọn aláìlúwà àwọn ọba ní gbogbo ìpínlẹ̀ Ògùn stéètì ní kí alákèrè ìlú Ẹ̀gbá wọ́n ní kí olùrù ti lù ní láàrọ̀ àwọn ọkọ̀ alọ́sọ̀lá àti gbogbo lálẹ́ látọ̀rí ọdún ọ̀rọ̀ sí ni láti rẹ̀ sí àkárìkò máa lọ fúnra gbogbo lẹ́gbọ́n náà papọ̀ lórí kí orúkọ ọ̀rọ̀ sí ni gbogbo ọmọ aládéládé wọ́n ní kí Kábíyèsí ọba níbi kí ìwọ́n lórí ọ̀rẹ́ bó bá pátúlé olówó Èkó ẹni gbogbo ẹgbẹ́ olóyè pátápátá láti ìpínlẹ̀ Èkó wọ́n ní kí ọ̀dọ́gba alájílé Olúṣọlá Sanwó-Olú ọba mi kí aláìwá òrìṣà Ìjẹ̀bú Ìjẹ̀bú traditional council wọ́n ní kí gbogbo ládéládé ilé ọba láti ilẹ̀ Ìjẹ̀bú pátápátá wọ́n ní kí ọmọọba ilé council wọ́n ní kí gbogbo lóye ládéládé. Látọ̀rí gbogbo àtúntà láti ilẹ̀ Ìjẹ̀bú ooo. Gbogbo ọmọ aláìláyé láti ilẹ̀ Ìjẹ̀bú. Wọ́n ní kí wọ́n lè ṣàkóso ilé ìjẹ́ òṣèré ní ìsìnkú wọ́n lọ́wọ́ sí àgbàdà ní. Ọmọ ọmọ
àwọn ọmọ aláwọ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀rọ ìwọ̀n ní kí ṣàyọ̀ ọ̀fẹ́ gbọ́dọ̀ ní kí. Olùṣègùn Ọkọ̀yà Yéṣùfù di òtúfẹ́sọ̀ ọjọ́ ìrètí Ìjẹ̀bú adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá wa Awùjalẹ̀ kọ́lọ́ tó bọ̀jẹ̀ kẹ́gbìn wọn gùn fún wa kọ́ pẹ́ fún wa dáadáa torí pé bàbá kó wa jẹ̀pẹ́ wọ́n kó wa pọ̀ wọ́n fi wá ṣèkọ́ náà kọ́lọ́ jẹ́ kẹ́mi bàbá gùn fún wa adúpẹ́.
Alájà Kafilat Bọ́lá Bákàrè, mo jẹ́ àbúrò olórí Ọbákẹ́mi
Adétọ̀nà. A kí bàbá wa pé wọ́n kú ọdún, wọ́n kú ìyèdùn. Wọ́n ní fẹ́lẹ́ ìdágbére fáyé. Wọ́n máa pẹ́ nínú ìdẹ̀ra àtàláfíà. Wọn ò ní ṣàìsàn. Wọ́n máa túbọ̀ pẹ́ fún wa lágbára Ọlọ́run. Bó dẹ̀ ṣe nǹkan pẹ́ tó, wọn ò ní mọ sàárè kankan nínú àwọn ọmọ. Ọlọ́run adé bá wa kẹ́ sísítà mi náà tó ń ṣètọ́jú bàbá ń gbogbo ìgbà nítorí pé iṣẹ́ ni wọ́n ń ṣe. So adúpẹ́ fọ́lọ́run fún láìfù bàbá wa alihamdulilayi rọ̀bìlì alamin. Ọba Ajíbádé Bákàrè Àgbòrò Ranódù ti Ìmọ̀ta, mo wá bá bàbá ṣàjọyọ̀ ni nítorí pé àwọn bàbá ńlá mi Ìjẹ̀bú Òde náà ti kúrò wá sí Ìmọ̀ta. Ọmọ ọba Àwùjalẹ̀ kẹwàá ni mí. Mo wá bá bàbá ti sìn yín tó jẹ́ Àwùjalẹ̀ 48, mo wá bá ṣàjọyọ̀ ni. Àwọn bàbá ńlá tèmi bí náà ti lọ sí Ìmọ̀ta. Ọmọ Àwùjalẹ̀ kẹwàá ni mí. Her Majesty Ọba Ọláyẹmí Arówólò Fárárọ̀mí Arówólò Kútùmẹ́yìn the first Ìbẹ̀jú Lẹ́kì Lagos State. I pray long life, I pray more wisdom, I pray more grace, I pray more health, a good health for him, for the Baba, the Awujale, the paramount ruler of Ìjẹ̀bú Kingdom. And I still pray for Baba to rule us more.
olórí kẹ́ni ẹgbẹ́ sọ̀nà. èèyàn tó bá ṣe é ó yẹ káàkiri. ayaba ẹgbẹ́ sọ̀nà. ẹni mo ti kú oríire o ẹkú àjòjì. bàbá ọ̀rọ̀ o ẹkú àjòjì bàbá ọ̀rọ̀ gbogbo wa là ń dúpẹ́. olórí kẹ́mi ọkùnrin iṣẹ́ ń fi gbogbo ara ṣe o. bàbá àjẹmọ iná tó ní kí ẹ o. àtàlájà bí túútú dàbí ìyálàjẹ gbogbo Èkó àti bí sí àhàn bàbá àbí ẹwà. ìyálóde gbogbo Èkó pátápátá létí Lagos Federation alága bí túútú dàbí ẹ̀yà bàbá wa Tinubu ní ká àgbà kí ìkọlọ̀ làájá máa ti wọ̀ ayáde kó wà lọ́ọ́ kí ẹ. Alága sí Abíọ́lá. Ayọ̀ ló kẹ́bí náà ṣe ìlú kí. Ayára bá jà ọ̀hún kí. Akọ́ àjọ́jì. Wọ́n lórí kẹ́kẹ́ ìmọ̀nà. Ajẹ́mọ̀ iná tún tọ́lá bọ́lá. Tọ́lá ní ṣàkàyà ọ̀. Olórí kẹ́bí. Ọ̀dá aláfọ́ ọ̀dá àbùkù kan. Lẹ́yìn náà ìhù ní bẹ́wà òṣùwọ̀n. Why not? Wákùnrin máa jẹ́ kàdúrà àjà o. Ọba ọba ya tó lórí ìyàwó. Kẹ́rin tó dùn ún lọ. Ó sì tó ń sọ àbíyá o. Bíbí ni òṣèpọ̀ owó rà padà lé tó. Bíbí ni òṣèpọ̀ owó rà padà lé tó. Ìwọ náà ò ní sunkún lórí ọmọ ìyá tó bí. Gbogbo ẹgbẹ́ ń ṣe, òun ló gbélé àìṣe ìyá tó bí. Ó ṣe lórí ọmọ, ọmọ ṣorí rẹ̀, ó yọ ìṣojú rẹ̀ ìyá tó bí. Olùkẹ́mi ẹgbẹ́ sọ̀rọ̀.
àṣà tí mo dá rẹ̀ tó jẹ́ consolidation. Tí bá sọ pé ó bẹ̀rẹ̀ ìgbà sọ pé ó bẹ̀rẹ̀ lèyí tẹ̀ mo sọ pé ó wà ká ìgbà tó ń jẹ́ bẹ́ẹ̀. Ọmọdé mi nílẹ̀ ìṣàkóyẹ̀dẹ̀. Sísá lórí kẹ́kẹ́kẹ́kẹ́ ní ìṣìṣẹ́ yàtọ̀. Èdè mo rí ààrẹ ọmọ tẹ́lẹ̀ yọ. Kòrọ́sà kí mo dá ẹ̀ ìfọ̀kì. Àmọ́dé.